A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Olùdíje du ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú African National Congress nínú ìdìbò ọdún 2023 Ọmọyẹlé Sowore ti bu ẹnu àtẹ́ lu bí iléeṣẹ́ ọlọ́pàá ṣe túbọ̀ fi olùṣèwádìí akọ̀ròyìn Daniel Ojukwu sí àhámọ́. Sowore kérora lórí bí iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ Nàìjíríà ṣe kọ̀ láti yọ̀ǹda Ojukwu pẹ̀lú wípé gbogbo gbèdéke tí wọ́n fún un ni ó ti bá pàdé. Ó sọ bí òun pẹ̀lú ikọ̀ rẹ̀ ṣe lọ sí Àbújá láti lọ gbà á kalẹ̀ kúrò nínú àtìmọ́lé tí wọ́n lo ọjọ́ méjì ní ìlú Àbújá pẹ̀lú èròǹgbà àti gba ìyọ̀ǹda Daniel Ojukwu kúrò níbi tí wọ́n tẹ̀ ẹ́ lọ́dàá sí, tí wọ́n tún ní ìpàdé pẹ̀lú àwọn òṣìṣẹ́ ọlọ́pàá. Orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X ni Sowore ti ṣe àlàyé wọ̀nyí. Ó ní àìṣedéédé wà nínú iṣẹ́ ọlọ́pàá nítorí àwọn onípò kékeré àárín wọn tí wọ́n mọ̀ọ́yàn á máa ní agbára ju àwọn ọ̀gá wọn lọ. Bákan náà ni Sowore kọ̀rọ̀jú sí ìṣòro iléeṣẹ́ ọlọ́pàá láti ṣe àtúnṣe pẹ̀lú gbogbo fàákájà tí ó wáyé nígbà EndSARS. Ó fi ẹ̀sùn kan àwọn olórí wọn bí wọ́n ṣe ń ṣe ìlànà òfin láti fi ṣègbè lẹ́yìn àwọn alẹ́nulọ́rọ̀ olóṣèlú yálà tí wọn ìbá fi ṣe ìgbélárugẹ ẹ̀tọ́ ọmọ orílẹ̀-èdè. Láfikún, Sowore fi ẹ̀sùn kan iléeṣẹ́ ọlọ́pàá wípé wọ́n ń ṣe lòdì sí iléeṣẹ́ akọ̀ròyìn. Ó ní àwọn ọ̀gá lára iṣẹ́ ọlọ́pàá jẹ́ kí ó yé àwọn wípé ọ̀gá ọlọ́pàá yányán ni ó ń dènà ìyọ̀ǹda Ojukwu. Ó ní wọ́n kórìíra oníròyìn tó mọṣẹ́ níṣẹ́, wọn a máa fẹ́ kí oníròyìn ṣe ohun tí wọ́n bá fẹ́. Sowore ní lẹ́yìn ọjọ́ méjì tí àwọn lò ní ìlú Àbújá, ọ̀kan lára àwọn onípò gíga òṣìṣẹ́ ọlọ́pàá jẹ́ kí ó yé wọn wípé IGP pẹ̀lú àwọn ikọ̀ rẹ̀ kò fún àwọn láàyè láti gba ìyọ̀ǹda Ojukwu. Ìyẹn lẹ́yìn tí wọ́n ti bá gbogbo ohun tí wọ́n fẹ́ pẹ̀lú onídùúró. Ojukwu ni a gbọ́ wípé ikọ̀ ọlọ́pàá Intelligence Response Team tí í ṣe ti ọ̀gá ọlọ́pàá yányán ni ó gbé e. Wọ́n kọ́kọ́ kéde wíwá rẹ̀ ní Ọjọ́rú tí ó kọjá látàrí wípé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ kò lọ, ẹnikẹ́ni kò sì mọ ìrìnsí rẹ̀. Ṣùgbọ́n lẹ́yìn àfisùn sí iléeṣẹ́ ọlọ́pàá ni ẹbí rẹ̀ tó gbọ́ wípé ó wà nínú àtìmọ́lé ní ẹ̀ka ìṣèwádìí ìwà ọ̀daràn ní Pàǹtí, ìpínlẹ̀ Èkó. Níbẹ̀ ni wọ́n ti gbọ́ wípé àwọn aláṣẹ fi ẹ̀sùn kàn án wípé ó tàpá sí òfin orí ẹ̀rọ ayélujára fún ti ọdún 2015 Cybercrime Act. Ọjọ́ Ajé, ọjọ́ 1 oṣù karùn-ún ọdún 2024 ni alukoro iléeṣẹ́ ọlọ́pàá Olúmúyìwá Adéjọbí fìdí ẹ̀ múlẹ̀ wípé Ọjọ́rú ni wọ́n gbé Ojukwu, wọ́n sì ti fi ránṣẹ́ sí NPF, NCC ní ìlú Àbújá, ṣùgbọ́n kò ṣàlàyé ẹ̀sùn tí wọ́n fi kàn án. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Lánàá ni a gbọ́ wípé ikọ̀ àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC fi ọwọ́ ṣìkún òfin mú lára àwọn oníṣòwò pàṣípààrọ̀ owó ilẹ̀ òkèèrè BDC ní gbajúgbajà ọjà Wuse Zone 4 ìlú Àbújá. Èyí ń wáyé bí àwọn oníṣòwò lágbègbè ṣe sọ wípé àwọn BDC yìí kọ̀ láti jẹ́ kí ikọ̀ àjọ EFCC mú wọn. Àjọ EFCC gùnlé ìgbésẹ̀ yìí láti lè fọ ọjà mọ́ lọ́wọ́ àwọn oníṣòwò ẹ̀gbẹ́ títì, ṣùgbọ́n ọ̀rọ̀ bẹ́yìn yọ bí ìgbésẹ̀ yìí ṣe yọrí sí ìró ìbọn àti bíba ọkọ̀ ikọ̀ àjọ EFCC jẹ́. BDC méjì tí ọ̀rọ̀ náà ṣojú rẹ̀ ni ó fi ìṣẹ̀lẹ̀ yìí tó akọ̀ròyìn létí. Ọ̀kan nínú wọn tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ sọ wípé àwọn oníṣòwò BDC fa ìbínú yọ nítorí ó ti ń ṣe lemọ́lemọ́ àjọ EFCC láti wá máa lo ọgbọ́n àrékérekè gba owó ní ọwọ́ wọn. Ó ní wọ́n kọ́kọ́ wá ní ọjọ́ Ajé láti fi ọwọ́ ṣìkún òfin mú àwọn BDC. Wọ́n tún wá lánàá ọjọ́ Ìṣẹ́gun, ṣùgbọ́n àwọn BDC ti gẹ̀gùn dè wọ́n. Oníṣòwò kejì tí òun náà kò fẹ́ dárúkọ ara rẹ̀ sọ wípé bí ìgbésẹ̀ àjọ EFCC yìí bá tẹ̀síwájú, ó ṣeé ṣe kí ó yọrí sí ìpànìyàn nítorí kò sí ẹni tí ó fẹ́ kí wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú òun. Gbogbo wọn ni wọ́n máa péjọ lé wọn lórí kí wọ́n má bàa mú ẹnikẹ́ni.
ṣùgbọ́n àjọ efcc ní àwọn ń gbé ìgbésẹ̀ yìí láti fi mú kí owó náírà dúró déédéé. Síwájú àkókò yìí ni àjọ efcc ní àwọn ti fi ọwọ́ ṣìkún òfin mú afurasí tí ó lé ní márùndínlógójì lórí ẹ̀sùn jìbìtì pàṣípààrọ̀ owó ilẹ̀ òkèèrè. Ọ̀sẹ̀ tí ó kọjá ni wọ́n tún kó àwọn BDC tí ó lé lógún ní ìlú Àbújá. Pẹ̀lú gbogbo ìgbìyànjú wọn, owó náírà túbọ̀ ń fìdírẹmi sí i ni. Àwọn oníṣòwò ní àwọn ra owó dọ́là ní ₦1,400, wọ́n sì tà á ní ₦1,425 pẹ̀lú èrè ₦25. Ọjọ́ Ajé ni ó já wálẹ̀ sí $1,430. Oníṣòwò kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Malam Yau kérora bí ọjà ọ̀hún ṣe ń lọ sókè sódò. Ó ní ó ṣòro báyìí láti ní àsọtẹ́lẹ̀ lé lórí. Ó ní àwọn ṣàkíyèsí wípé bí owó rẹ̀ bá ti lọ sókè, àwọn kì í rí ọjà rà, wọn a máa retí kí náírà wálẹ̀ sí i. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti sọ wípé àwọn ṣekú pa afurasí ajínigbé méjì tí wọ́n ń da àwọn arìnrìn-àjò lójúnà márosẹ̀ Ṣàgámù sí Ìjẹ̀bú-Òde láàmú níbi ìfijúrinjú pẹ̀lú ìbọn tí ó wáyé. Agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ SP Ọmọlọ́lá Odùtọ́lá ni ó ṣe àfihàn yìí nínú àtẹ̀jáde àná. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ti ṣàlàyé, ikọ̀ ọlọ́pàá ṣekú pa àwọn afurasí wọ̀nyí nígbà tí wọ́n lọ ṣe àgbàkalẹ̀ àwọn ará ilẹ̀ Íńdíànì tí wọ́n jí gbé. Odùtọ́lá ní nípasẹ̀ ikọ̀ ọlọ́pàá àti àwọn fijilantànté ni wọ́n fi ṣe àṣeyọrí. Ọjọ́ Ẹtì ni wọ́n jí ará ilẹ̀ Íńdíànì tí orúkọ wọn ń jẹ́ Tejaram Charan Kadua Pradhan àti Madani Kadwardhan gbé. Wọ́n fi kún un wípé $7.9 million àti 1,500 Indian rupees tí wọ́n fura wípé ó jẹ́ owó ìdásílẹ̀ wà lára àwọn nǹkan tí wọ́n rí gbà lọ́wọ́ àwọn ajínigbé. Odùtọ́lá ṣàlàyé wípé alámòjútó iléeṣẹ́ Breeze Company Nigeria Limited tí ó wà ní ojúnà márosẹ̀ Ìbàdàn sí Èkó ni ó pe DPO olú iléeṣẹ́ ọlọ́pàá Mòwe ní ìpè pàjáwìrì ní ọjọ́ Àbámẹ́ta láti fi tó wọn létí wípé ikọ̀ ajínigbé ti yìnbọn sí ọkọ̀ tí ó ń gbé ọ̀gá rẹ̀ lọ ní ibùdókọ̀ Kájọlà lójúnà márosẹ̀ Ṣàgámù sí Ṣìún sí Abẹ́òkúta. Ó ní ọlọ́pàá tí ó ń dáàbò bò wọ́n ṣínà ìbọn bolẹ̀ fún wọn kí ó tó ríbi mórí bọ́ pẹ̀lú ọkọ̀ àti àwọn èrò inú rẹ̀. Ṣùgbọ́n ọkọ̀ kejì tí wọ́n jọ ń lọ tí kò sí ẹ̀ṣọ́ ọlọ́pàá nínú rẹ̀ ni àwọn ajínigbé yìí rí jí gbé lọ sí ibi tí ẹnikẹ́ni kò mọ̀ pẹ̀lú àwọn èrò inú rẹ̀. Lójú ẹsẹ̀ ni ikọ̀ ọlọ́pàá pẹ̀lú àwọn fijilantànté ní agbègbè bọ́ sójú iṣẹ́ tí wọ́n ń wá gbogbo agbègbè ká. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ìlúmọ̀ọ́ká olórin ilẹ̀ Nàìjíríà Simisola Kòsọ́kọ́ tí gbogbo ènìyàn mọ̀ sí Simi ti gbà wípé lóòótọ́ ni òun pẹ̀lú akẹgbẹ́ rẹ̀ lọ́kùnrin Falz jọ jẹ́ ọ̀rẹ́minú. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí ètò kan tí wọ́n pè ní Angela Yee's Podcast ni olórin yìí ti ṣàlàyé wípé ọ̀pọ̀ èèyàn ni ó máa ń rò wípé àwọn ń ṣe wọléwọ̀de ìfẹ́. Bákan náà ni ó sọ wípé òun ti ń ṣe àtòpọ̀ orin kan tí yóò jáde títí ìparí oṣù yìí. Ó ní òun kò ní sọ àkọlé orin ọ̀hún, ṣùgbọ́n Falz yóò kópa nínú rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.